ẹ kú dédé ìwòyí nílé lóko lódò lẹ́yìn odi. Àní mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín ní ìlà tó ń tiwọ̀ oòrùn, mo kí yín ní gbogbo àgbáyé jákèjádò àgbáńlá ayé pátá porongodo. Ẹ̀yin olólùfẹ́ yèyé gbàgede àṣà TV, ẹ̀yin tèmi báwo níṣẹ́ wà? Ẹ ṣeun, ẹ máa bẹ nítorí pé ọ̀bẹ ní bẹṣọ àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni bá ní ẹ má bọ̀ lẹ́ẹ̀ní dé bá ń lé láṣẹ Èdùmàrè lágbára lọ́wọ́ ọlọ́run ọba àláwùrábí. Mo kí gbogbo ẹ̀yin èjìká tí ò jẹ́ ká ṣe ó bọ́ lọ́rùn wa lórí ìkànnì yìí. Ẹ wò ó, ń tá a tún rí rèé o. Èyí arí ní jójú, ń tá a tún rí rèé o. Olúwo tún ti bẹ̀rẹ̀ wóróworó. Olúwo ti bẹ̀rẹ̀ wóróworó. Wọ́n ló lóun fẹ́ Islamic nation. Ó mà lágbára o. Ẹ ráwọn Egyptian tó kó wọlé. Ẹ ráwọn Taliban tó kó wọlé tó tún bẹ̀rẹ̀ sí ní fi wọ́n joyè. Kí ló tiẹ̀ ń ṣe wá? Kí ló ń ṣàwọn ọba aládé wa? Èmi ò sì bá wọn wí o. Ńgbò jẹ́ pé olówó ní ń jọba. Ẹni tí olówó ò lè jọba mọ́. Owó ni wọ́n fi ń fi wèrè joyè ọba. Owó ni wọ́n fi ń fi wèrè sípò ọba nílẹ̀ Yorùbá. Ṣé ó ṣeé ṣe ẹ̀yẹn lọ káàkiri ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé? Ṣé ó ṣeé ṣe kí ìran Yorùbá kó lọ jẹ oyè pàtàkì kan lọ́dọ̀ àwọn Taliban, lọ́dọ̀ àwọn Egyptian? Kò ṣeé ṣe. Àwa yìí nìkan náà la máa fi àjòjì gòdògbò joyè, la máa fi àjòjì gòdògbò, la máa fi wọ́n síbi tí ò yẹ kí wọ́n dé, la máa fi wọ́n mọ ojú àwọn ìṣẹ̀ṣe wa. Èyí t'Olúwo ń ṣe yìí mà tún kù díẹ̀ káàtó. T'Olúwo láti ẹ̀tún wá rí tà ń wí o. Mufti ńkọ́? Mufti Ìwó. Mufti Ìwó náà tún ti bẹ̀rẹ̀. Mufti Ìwó àt'Olúwo ni wọ́n jọ parapọ̀ báyìí o. Wọ́n láwọn fẹ́ Islamic nation. Ẹ gbọ́ ṣó jọra wọn ni? Àwọn aráabí fẹ́ dógun lẹ̀. Àwọn èèyàn ò sì pé wọ́n kàn bá wọn sọ̀rọ̀. Àwọn èèyàn kọ̀ láti bá wọn sọ̀rọ̀. Àwọn èèyàn kọ̀ láti bá wọn sọ èyí tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ẹ rí i pé wọ́n fẹ́ dógun lẹ̀. Wọ́n ní nítorí pé àwọn ìran Yorùbá kan ń jà fún Yorùbá nation. Ẹ jọ̀ọ́, ṣé ìjà ẹ̀sìn là ń jà fún ni? Ìjà ẹ̀sìn kọ́. Ìjà pé wọ́n ń kidnap àwọn èèyàn wa, wọ́n ń pa àwọn èèyàn wa ní gbogbo ìgbà ni ìran Yorùbá ń jà fún. Ìjà pé ìran Haúsá Fúlàní nìkan ní ń bẹ nípò aláṣẹ ní gbogbo àwọn ibi tó yẹ kí wọ́n ó pín, kó jẹ́ pé láre bure kan ò gbọ́dọ̀ ju kan ní. Látòrí custom, immigration ní gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn láwọn tó jẹ́ army forces. Ìran Fúlàní nìkan ló jẹ́ olórí ní gbogbo ipò army forces wa ní Nàìjíríà. Ẹja wá gbé lórí ọ̀rọ̀ epo ńkọ́, NAFDAC ńkọ́. Ìran Fúlàní nìkan ló jẹ́ olórí níbẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé ìran Fúlàní nìkan ní ń bẹ nílẹ̀ Yorùbá ni àbí ní ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ni? Òun ni là ń jà fún, wípé gbogbo ẹ̀ gbọ́dọ̀ dọ́gba. Tí ò bá sì lè dọ́gba, kí kálukú jórúkọ bàbá ẹ̀. Abẹ́ẹ̀ rí ibi táwọn ará gbígbà yọ. Olúwo àti Mufti Ìwó, wọ́n wá láwọn náà fẹ́ Islamic nation. Ó lágbára o. Bójúgbà ẹni bá ń ṣe ohun tí ò dáa, ó ṣe làwí. Wọ́n kó àwọn Egyptian wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi wọ́n joyè. Wọ́n bẹ̀rẹ̀ sí ẹ wò ó, tẹ́ni gbogbo tí ẹ dùn mí, àti ẹ̀gbọ́ ti Olúwo tó jẹ́ pé a ti mọ̀ pé wóróworó ni t'Olúwo láti lẹ̀. Kí la expect lọ́dọ̀ amúgbó? Kí la expect lọ́dọ̀ ọba tí ń fa cocaine? Kí la expect lọ́dọ̀ ọba tí ń lọ fi pátá jó ní klọ́ọ̀bù? Èmi ò tiẹ̀ rí yẹn bá wí mọ́ nítorí pé a ti mọ tiẹ̀ láti lẹ̀. Ṣùgbọ́n Mufti tó jẹ́ adarí ẹ̀sìn tó pèrè ẹ̀ láṣíwájú ẹ̀sìn ńkọ́? Ṣé ẹ̀sìn mùsùlùmí nìkan ní ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ni? Àwọn baba wa ti ń ṣe ẹ̀sìn àbáláyé tipẹ́tipẹ́, wọ́n ní 400 years. Tí àwọn òrìṣà yẹn ti wà ni wọ́n fi ń pè wọ́n lẹ́ ẹ̀sìn àbáláyé. Ìgbà yẹn ni Jésù àti Muhammadu tó dé. Ẹ dákun, ṣé ní orílẹ̀-èdè Nàìjíríà ń sìn Islam nìkan la máa ṣe? Ṣé mo gbọ́dọ̀ sọ pé torí pé mo jẹ́ Kristẹni kí n sọ pé ti Islam báwo? Mo gbọ́dọ̀ sọ pé torí pé mo jẹ́ ẹlẹ́sìn Islam kí n wá sọ pé ti Kristẹni báwo? Ẹ kìlọ̀ fún Olúwo àti Mufti Ìwó kí wọ́n fọwọ́ síbi tí wọ́n ń gbé. Bí bẹ́ẹ̀ kọ́, alálẹ̀ ilẹ̀ Yorùbá ò ṣọ́ra fún ìmọ̀ listing gbọ́rọ̀. Gbogbo ẹni tó bá ti máa ń tẹ́tí jù, ọ̀tá máa mú. Ọ̀tá mú ọ. Mùsùlùmí ni mí. Ẹ̀sìn mi sì dá mi lójú níwájú Ọlọ́run pé n lè ṣẹ̀sìn mí mọ́ tó ju Islam lọ. Wàláhì tàláhì summa billahi. Mo bẹ̀bẹ̀ ní ìwọ Ọlọ́run, bá mi fàṣẹ síbẹ̀. Àmọ́ ìyẹn ò sọ fún mi pé Christianity wọn kì í ṣẹ̀sìn o.
ẹnu mi ò sì gbà kí n sọ wípé àwọn alábàáláyé wọn wọ̀ náà àwọn kan tí ń lólé ayé bọ̀ o ṣáájú kírísítẹ́nì àti islam kó tó wọnú ìlú sáwọn tí wọ́n ti ń lólé ayé bọ̀ láti gbà yẹn ká sọ pé gbogbo wọn inú náà ni ń lọ ká sọra fọ́rọ̀ sísọ ọlọ́run ló mọ àwọn ẹni tiẹ̀ gbogbo ń tàn pé lẹ́sìn gan tí ọba sí wà bẹ́ẹ̀ kódà ìyàniláyé ìyànilọ́run fún tọ̀hún ìwà lẹ́sìn o ṣùgbọ́n lórí eléyìí táwọn tí mò ń gbọ́ atótónu láti àná yìí mo jí láàárọ̀ kùtù àná ni mo sì rí táwọn kan ti sẹ́ǹdì píkítọ̀ yẹn sí mi ìyẹn Mufti Ìwó yìí bí mùsùlùmí làwa yìí náà Islam làwa yìí náà gbé dání nígbà mo wá rí mo wá gbọ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn díẹ̀díẹ̀ lórí ẹ̀ táwọn èèyàn ti fara ya gan tí wọ́n ti bínú gan ṣe rí àwọn kan wà láàrin wa bá a ti rí ìláyé wàláì tàláì bíláì àti wọ́n ní discipline ọ̀rọ̀ sì máa ń yé wọn ẹnìkan ò lè tàn wọ́n. mo wá kí ni ìgbésẹ̀ tí mo ṣe mo wá pe àwọn kan nínú àwọn àgbààgbà fáwọn náà ní wòǹbẹ yẹn tí wọ́n súnmọ́rú wa tí wọ́n gbọ́dọ̀ fọ̀rọ̀ rú wa sí láyé wọ́n gbọ́dọ̀ fọ̀rọ̀ wa sí rí o mo wá fi ọ̀nà àrà wọlé ọ̀rọ̀ sí wọn lọ́dọ̀ mo wá sẹ́ǹdì píkítọ̀ yẹn sọ́dọ̀ wọn mo ní ẹ wo píkítọ̀ yẹn ṣá mo ní ká sọ̀rọ̀ padà lẹ́yìn ẹ̀ àwọn náà tiẹ̀ ti ń wò báyìí náà mo ní sẹ́ẹ̀ mẹ́ni yẹn wọ́n náà rí ẹni mufti àti àwọn tí wọ́n wá láti ilẹ̀ lágbàwá lọ́hùn pẹ̀lú kábíyèsí mo ní kí lẹ rí sí píkítọ̀ yẹn ó ní mufti ó lóun lóyìn fáìtì wọn ó ní àwọn físítọ̀ rẹ̀ ni mo ní bọ́t mo ní kí ní ṣẹlẹ̀ gangan kò yá wa mo ní irú ẹ̀dá wo ni mufti mo forúkọ bo bàbá ẹ̀ lásìrí dọ́kítọ̀ ni doctorate ni o in Islamic Khadija ló ti lọ kéwú wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n ìfọ̀dọ̀ mi ilẹ̀ wọ́n ìfọ̀dọ̀ mi ṣeré wọ́n ìfi mi ṣeré èmi náà kì í fi wọ́n ṣàwàdà àwọn kan sì wà lọ́n lọ́wọ́lọ́wọ́ àwọn kan wà Mádínà kan wà ní Mákà òyìn náà ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti dé tipẹ́ díẹ̀ ó ti parí tipẹ́ doctorate ni ó ní ṣe mo rí ó ní kábíyèsí ní ṣe jákujàku ó ní tí kábíyèsí ọba máa ṣe jákujàku ó ní àìmọye àwọn tí wọ́n wọ̀ tí mufti nínú ìlú ṣùgbọ́n tí ìsàn ni ẹ wà ń pò yẹn àwọn kan wo kábíyèsí ṣe ń ṣe gbogbo ẹ̀ rádaràdá náà lù ní ìgbésọ̀ ni mufti wa tọ́ sí ni àti pé sọ́ba máa ń fìyàn jẹ mufti ẹni sọ bẹ́ẹ̀ hùn tí Islam ni o pé sọ́ba sì lẹ́tọ̀ọ́ àti yan mufti ó ní ọ̀rọ̀ kan ló ń ṣẹlẹ̀ ó ní ṣé mo rí mufti ó ní ó connect mọ́ àwọn different country tó jẹ́ Islamic country ó lọ bá àwọn Egyptian ṣe ó ṣàka gbogbo wọn sílẹ̀ tó yẹ dórí àwọn Turkish tẹ́ǹsọ̀ yìí náà ni o pé wọ́n bá gbogbo wọn ṣe wọ́n máa ń sẹ̀ǹdì owó sí i yóò máa kọ́ mọ́sáàsì yóò máa kọ́ léèkéwú yóò máa kọ́ nǹkankan ní fi ń gba owó wọlé bọ̀tọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bóyá mo gbọ́yá ẹ̀yin bàbá gbọ́ sí i ó ń bá mi sọ bẹ́ẹ̀ yẹn ó ní àwọn kan wà wọ́n ní àwọn Oòduà nation wàhálà wá wáyé láàrin mufti àti àwọn Oòduà nation ìyẹn ni mufti náà wá òun náà ó ti send because òun náà ti ránṣẹ́ síta fún security wàláhì tàláhì bíláhì lè àṣì wàláhì tí mo gbọ́ ni mo ń sọ bẹ́ẹ̀ ni tí wọ́n máa pàrọ̀ sa ń bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ló náà jẹ́
àbí Islam kan náà ṣàlàjọ gbé dání bọ̀tí ńgbà tẹ́nìkan bá dó tó fẹ́ pààrọ̀ yòókù run á sọ fún un pé wá bó o ṣe gbé dání bẹ́ẹ̀ kọ́ ni kẹ́ni ìṣeré má bà tàwọn yòókù jẹ́. ó ní ẹ̀yin bàbá ó ní sẹ́ẹ̀mọ̀ yìí pé ó ti ránṣẹ́ síta ó béèrè fún security torí ó wá ń sọ pé àwọn kan nílé àwọn wípé wọ́n ń pera wọn ní Yorùbá nation pé wọ́n ń terrorize wọ́n ń disturb peace àwọn kódà wọ́n ń threaten life òun pé wọ́n ń threaten astagfirullah ó ní wọ́n ń threaten Islamic life lọ́dọ̀ àwọn so pé ó ń try láti get link connection fún security ẹjọ́ ìpìlẹ̀ lẹ́rìhùn níbo lẹ́bùrù pé ń lọ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn kí ni determination ẹni tó sọ̀rọ̀ yẹn àti pé nígbà tí ó wá mo jẹ́ ọba gbogbo ọ̀rọ̀ délẹ̀ tán mo níṣẹ́ rí mo lẹ́ẹ̀ ti mọ̀ pé ìwà tèmi ntí ọba ti lẹ́tọ̀ọ́ mi ní í dá sí mo ní ẹjọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn mo ní mo gbọ́ sí o mo ní sẹ́rí Yorùbá nation àwọn tí wọ́n ń pariwo Yorùbá nation mo wá bọ́ sínú àwọn analysis lóríṣiríṣi fún àáfàá yìí mo ní stars mo láwọn tí wọ́n ń pariwo Yorùbá nation mo ló nídìí mo nínú ìtàn Haúsá Yorùbá àti Ìgbò ní wá tẹ́lẹ̀ bọ̀tí tẹ́ ẹ bá wẹ̀yìn ó ti di Haúsá àti Fúlàní ṣé ẹ gbúròó Fúlàní tẹ́lẹ̀ mo lórin àjò ni wọn mo ní bọ̀ tẹ́ ẹ bá délé Haúsá lénìí ọba Fúlàní lọ́pọ̀ nílẹ̀ Haúsá lénìí o ọba Haúsá ò tó nǹkan mọ́ níbo làwọn ọba Haúsá lọ tó jẹ́ pàjèjì níjọba nílẹ̀ wọn mo níyẹn jìnnà ẹ wá wá abala ọ̀dọ́ wa gàtà pé gbogbo Nàìjíríà kàkójọ mo ní Amiru Lahaji lẹ́nì general ní the whole Nàìjíríà àti ambassador wọn ni o àti kinní kan wọn ni o mo ní ṣé Yorùbá ní bẹ́ẹ̀ ó láwùsá ni mo ní báwo ló ṣe wá jẹ́ bẹ́ẹ̀ mo ní kì í sa Haúsá Fúlàní lẹ́ẹ̀bà ń bẹ ẹ̀yin gbogbo wa Haúsá làwa mọ̀ wọ́n sí Fúlàní ni wọ́n mo ní ọlọ́pàá ńkọ́ ta ló hẹ̀dí wọn immigration ńkọ́ custom ńkọ́ narcotic ńkọ́ army ńkọ́ police ńkọ́ DSS ńkọ́ civil defence ńkọ́ mo kà lọ bẹ́ẹ̀ yẹn mo wá bọ́ síbi tàwọn iṣẹ́ àwọn oníṣẹ́ ìjọba gàgà lọ́fíìsì ìjọba NNPC ní nǹkan kan ní NAFDAC ní mo ní ẹ lọ síbẹ̀ lọ tẹ gbogbo ẹ̀ wò àwọn Fúlàní lẹ́ẹ̀bà níbẹ̀ mo ní ìyẹn ní dùn àwọn tí wọ́n gbé Yorùbá nation dání pé bí ọ̀rọ̀ yìí ń lọ mo ní wọ́n lọ sí UN níbi gbogbo àgbáyé ti ń pé wọ́n wá lọ wo ìlú kọ̀ọ̀kan àti èdè tí wọ́n ń sọ mo ní ṣé tí wọ́n bá débẹ̀ yẹn ǹjẹ́ èdè mélòó ló yẹ kí wọ́n bá mo ló yẹ kí wọ́n bá Yorùbá Haúsá Ìgbò mo láwùsá ni wọ́n lọ fi síbẹ̀ ó ní bàbá ó ní tẹ́sọ tẹ́ ẹ̀ fi parọ́ ó ní ṣe tí ọ̀rọ̀ yìí máa ń ṣẹlẹ̀ tó ń sọ fún yín ọ̀rọ̀ ńlá mọ̀ ni ó ní àwọn kan náà mà ti ń sọ lọ́dọ̀ àwọn ń bẹ̀ yẹn náà tí wọ́n ti ń sọ pé àwọn náà máa dá Christian nation sílẹ̀ ọlọ́rọ̀ tẹ́ ń sọ òun lódodo ló fi testify sọ̀rọ̀ yín yẹn kọ́rọ̀ yẹn máa dá wàhálà sílẹ̀ o mo ní ọ̀rọ̀ tí mo wá ń sọ fún yẹn mo ní sẹ́jọ́ mọ́jà ẹ̀sìn òun wá dìde ọwá ní Islamic nation sáwọn tí ń sọ̀rọ̀ Yorùbá nation ṣé Yorùbá jẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ Yorùbá ọjẹ́ mẹ́sìn mo ní wọ́n ń kidnap àwọn àràn wọ́n ń gba ransom léyìí tí ò ṣẹlẹ̀ rí láyé táwọn ọgbọ̀tọ̀ ẹ̀ rí àwọn àwo lọ dàda àwọn àwo ní àkọ́kọ́ kó wá ìran wọn ni a ti ṣe bẹ́ẹ̀ wọ́n sì ti ń ba déyìn rábùràbọ̀ ìran Yorùbá dẹ̀ hate nonsense ìran Yorùbá tuntun ìran Yorùbá ní discipline ìran Yorùbá lófin ìran Yorùbá máa kọyà wọ́n máa ń pẹ́ wọn tó kọyà ní ṣùgbọ́n tí wọ́n bá ti dìde tán mo ní wọn ìrí hàn sí lọ́wọ́ mo ní àwọn yẹn ní wọ́n dìde ọ̀dọ́ dìde àgbàlagbà dìde pé nínú ilé yìí ọ̀sẹ̀lẹ̀ rí kọ̀dẹ̀ ní lọ mọ́ kò sí ní ṣẹlẹ̀ mọ́ òun wá dìde irú tó dìde yẹn mo ní sọ yẹ kó lọ bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ yẹn mo sọ ọ̀rọ̀ yẹn wáyé bẹ́ẹ̀ ó padà yí ẹni tọ̀hún wípé mo ní bó ti rí nìyẹn ẹ
everybody wá dìde sí àwọn olóṣèlú wọ́n yànran wọn jẹ àwọn tí wọ́n jẹ́ minority láàrin àwa tá a jẹ́ Yorùbá wọ́n support àwọn tọ̀hún ṣùgbọ́n èèmù tàwọn tọ̀hún gangan tó jẹ́ nọ́ọ̀tì èèmù wọn láyé ní kọ́kọ́ kan everywhere mo ní wọ́n sì ti plan ní ẹ̀ wọ́n rò pé àti fẹ́ parí finishing but kò sí bí ilẹ̀ dé bá Yorùbá láyé ilẹ̀ ò mọ̀ bá Yorùbá kọ́ ba lójijì rí wọ́n á reclaim nǹkan wọn padà mo láà máa reclaim ẹ̀ padà mo láriwo táwọn yẹn ń jà fún nìyẹn o èmi gan dẹ̀ mọ̀ dẹ̀rí mo wá in support 100%. tí ìran mi agbọ́dọ̀ parun ni mo ní sẹ́ gbọ́ history ṣé history lẹ́nu sọ yẹ kí wọ́n yọpọ̀ no subject why tí wọ́n yọpọ̀ no subject ní school mo láyé tó ń kálukú ló ìkọlọ yà ló máa lò mo ní n tó fa Yorùbá nation nìyẹn o n tó fa freedom nìyẹn o n tó bí òmìnira nìyẹn o mo ní kí ló dé mo ní ẹ wá lọ kíyèsí tí màá yẹn sọ ókè sí mo ní n tó wá ń pè yìí ẹ fún mi ní ìròyìn lórí ẹ yí pé òun ní ìdí security torí pé àwọn kan wọ́n ń pera wọn ní Yorùbá nation ní orílẹ̀-èdè àwọn so wọ́n ń threaten Islam wọ́n ń threaten Islam so òun ní ìdí support and security ó wá ń ṣègbésẹ̀ rẹ̀ mo ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ń sìn pé òun náà ti link mọ́ àwọn tí wọ́n ń bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí àwọn Egyptians ọ̀kọ̀ọ̀kan gbogbo yìí wọn mo náà yẹn ń gbọ̀n bá invite wọn díẹ̀díẹ̀ wọn mọ̀ wá tí wọ́n bá ti lè mú yàrá kan lẹ̀ mo ní bákan náà àwọn olóṣèlú ṣe invite àwọn terrorists níjọ́ kìnìún àná nígbà ayé Jonathan pé bóyá kò ní gbé ìdìbò sílẹ̀ kò ní gbé ìjọba lẹ̀ mo nígbà táwọn yẹn dé tán sì tíjọba kápá àti sẹ́tù wọn mọ́ sáwọn yẹn lọ mọ́ àwọn yẹn ní ń ṣiṣẹ́ mi o tíjọba bá dẹ̀ rẹ́dí pé òun ó sìn ọ lọ́wọ́ àṣírí tó pọ́npọ̀ wọn rẹ́dí láti túta ká tó ń bùrọ̀ jagunjagun ní ṣé ìjọba sì kápá àti dá wọn padà ṣebí ńgbà tíjọba ò lágbára àti jà ní ẹ lọ pé àwọn tí wọn lágbára jù wọn lọ ẹni ẹ pé tó lágbára jù yín lọ ẹ̀yin ọ̀lẹ́lẹ́wà dá wọn padà mọ̀ bí kò pọ́sibú àfi kẹjọ máa jẹ láwo kan náà ló kù ní tí wọn bá dẹ̀ ń fojú èèyàn yín rí ẹ faramọ́ mo ní tí máa yẹn ń dọ́gbọ́n ṣe yẹn mo ní tó bá ṣẹlẹ̀ tán ẹni ọ̀rà yóò san ẹni tí ọ̀rà yóò san mo ní bọ̀tọ̀ lòun ò ní gbà fún ṣe rí agídí òṣèṣin o nínú ẹ̀ẹ̀kejì gbogbo yẹyẹ pátá tẹ̀ tí ń gba ọ̀rọ̀ yìí bí ẹni tó ń gba igbá ọtí mo kí yín kú làákàyè ṣe rí àwo màsínú màsíkùn ni ẹ lọ ní líìsì kọ́dẹ̀ máa bẹ lọ́wọ́ rẹpẹtẹ níbo ló yẹ ká ẹ ṣiṣẹ́ sí tọrọjọ́ ọ̀sẹ̀ ń bọ̀ wá tí ọ̀bà sípẹ́ bá clear lẹ̀ àwọn kan wà tí wọn ò ní já yóò nísinmi láyé o torí pé ntọ́lọ́hún ọ̀ràn wọn ni wọ́n ń ṣe o nígbà téèyàn lè dìde tó sì lè máa sọ pé bẹ́ẹ̀ bá gbéjà wá àwọn náà ó gbèjà kò yín ṣé mufti ọ̀sán nu prógráàmù tó ń ṣe títà tó sì ń sọ̀rọ̀ bàtàbàtà kéèyàn tó láyà máa sọrú yẹn tí ìṣèyàn mẹ́wàá ní bá sọ̀rọ̀ ní ilẹ̀ tó gba odidi 60-something millions in population sọ yẹ kó wáyé bẹ́ẹ̀ so ẹni tí ń sọrú yẹn sí òní determination kẹ́dà tó sọ̀rọ̀ jáde ó ní tí ń bẹ́ ń kun rẹ̀ ó lérò lọ́kàn so ṣé gbogbo tó ń ṣe ẹ̀yẹ máa gbọ́ tán ọ̀rọ̀ yẹn wọ́n ní kábíyèsí gan ló fi jẹ mufti ṣé wọn ò ní plan ni ṣé n tí ń ṣe ṣèjọba ọmọ sí àwọn abala àbò ní ẹ support ẹ ìlú nǹkan pàápàá bó ti rí ọdún lọ́pẹ́ sí o tó bá lọ bẹ́ẹ̀ tí wọ́n tètè paná ẹ̀ tí wọ́n destroy gbogbo area yẹn pátápátá tí ò sí ti ń jẹ́ òun mọ́ àti mufuti àti kábíyèsí wọ́n gbọ́dọ̀ ṣẹ́kù mọ́ nínú ìran yẹn láyé if not tó bá tó stage kan ọmọ tí wọ́n fẹ́ yẹn tí olórí tí wọ́n fẹ́ yẹn ọmọ tó bá ti bí láyé kò sígbà tí fúlàní ò ní padà dádé níbẹ̀ yẹn kò sígbà tí wọn ò ní wé láwàní nígbà yẹn níbẹ̀ yẹn kò sígbà tí jàngbọ̀n ọjọ́ iwájú ò ní ṣẹlẹ̀ àwọn generation tí wọ́n ń bọ̀ ni wọ́n forí kó generations ni ó clear gbogbo bẹ̀ bọ́ bá ti bímọ gan bọ́lọ̀ ń bá yọ tó bá ráyè escape ọmọ wọn máa pìtàn ni pé wọ́n níbi báyìí ni wọ́n ti bí òun gbọ́ pé òun ní bàbá ṣá ṣùgbọ́n wọn gbọ́dọ̀ di bẹ́ẹ̀ máa wò toró ti dàfí ẹ̀sìn yìí tí wọ́n máa ń fi sọ gbogbo iye ẹ̀yin tẹ́ ẹ jẹ́ warrior àti gbogbo ẹ̀yin àgbàlagbà ògbólógbòó nulẹ̀ ẹ lọ ní determination ẹ má jẹ́ nìkan fi brain
wọ́n máa fi gbé ọ̀rọ̀ kan kalẹ̀ wọ́n máa fi tan àwọn èèyàn o tọ́ra àmì ìwà àwọn máa ń gbọ́ story téèyàn bá ti lè listen gbọ́ story jù yóò bọ̀ sọ́wọ́ 419 wọ́n á brain wash ẹ̀ gbogbo ọ̀rọ̀ kan ní kìnìkan kí kábíyèsí ó sọ̀rọ̀ kábíyèsí ó sọ pé òun fẹ́ ṣèlú jàǹbá ni ṣé kábíyèsí ó sọ pé òun jẹ̀bi ṣé kábíyèsí ó sọ tó ń fẹ́ ṣe rárá kò ní sọ láyé ńgbà tí ò fọnú ntí a fẹ́ ṣe inú wọn ní bẹ bó a ti ń tọ́ máa lu ọ̀sẹ̀ inú wọn náà lọ́wọ́ ntá ẹ̀sẹ̀ inú yín ni ẹjọ́ wà inú yín ni ẹjọ́ wà ẹ̀dẹ̀ náà ní ìpinnu yẹn no turning back tí ó bá ti sí discipline ìlú ò lè tòrò kò lè dúró nílùú o gbogbo ẹni ó bá sí ọ̀rọ̀ sọ lásìkò yìí ẹ kọ́kọ́ ẹ lẹ̀ gbogbo ẹni ó bá sí wàhù lásìkò yìí ẹ kọ́kọ́ ẹ lẹ̀ tọrọ náà ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ nìyẹn kẹ́ ẹ lè mọ̀ pèsè pọ̀ ọ̀rọ̀ ẹjẹ́ àṣàánú ẹ̀ ò sí mbẹ́ o ìdí ni wípé òfin gbogbo bí òfin bá ti wà láyé bófin bá ti gbà ni a ṣe máa ń tọ òfin ẹnìkan ò lè délẹ̀ lárúbáwá lẹ́nìí bó ṣe tí wọn ọ̀fẹ́ nílẹ̀ wọn wọ́n wá ní ojú àánú kan láyé wọn ní discipline ẹjẹ́ á lọ ní discipline ìpinnu ni ẹ lọ ní ẹ̀dẹ̀ lọ níwèé tó heavy tó kẹnu kí list ó máa lọ lọ́wọ́lọ́wọ́ gbogbo bí ẹ fẹ́ ṣiṣẹ́ sí láyé nìyẹn o no turning back àlàáfíà Ọlọ́run fún wa.